èmi akéde Oòduà fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn babaláwo pátá, gbogbo ọlọ́ṣun pátá, gbogbo oníṣègùn pátá, gbogbo àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá tó sì ń jẹ́ kí ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú. Èmi akéde Oòduà mo ń fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n dilé mú nígbà tí irú àwa ìṣàkó lọ. Àṣàkó ilẹ̀ tó gbé fún wa ju ẹ́tàsì lọ. Ẹlòmíì sì ń ṣá lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́lòmíì ò tí ì sọjí nínú ìgbèkùn ẹ̀sìn tó fi ẹlòmíì sí. Ẹ ṣàmọ̀ wípé ẹlẹ́wọ̀n àti wọ́dà àwọn méjì ní pírísínà ọkọ̀ mọ́ ní o. Ìkan ṣiṣẹ́ ọ̀fẹ́ yẹn ni àwọn ọmọ ìjọsìn, àwọn wọ́dà gangan ni àwọn olórí ẹ̀sìn yẹn, but àwọn yẹn ń gba sálárì. Ṣẹ́rí tó bá pẹ́ tó bá yá, èmi nígbàgbọ́ wípé àtẹni tó ń rówó nínú ẹ̀ àtẹni tó ń ṣiṣẹ́ ọ̀fẹ́ àwọn méjì máa sọjí, wọ́n á rántí ilé. Ṣẹ́rí nǹkan tó máa ń yà mí lẹ́nu ni wípé báwo làwọn babaláwo yìí, báwo làwọn oníṣẹ̀ṣe yìí ó dẹ̀ wá cope upon bí àwa ìṣe condemn yín ní bí 15 to 18 years. Ta ló fẹ́ sọ babaláwo ní ìsìn lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń fún wọn ní lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ ń fún wọn ní ògùn wọn padà. Àti fi mọ́ pípì ìkan ìmọ̀ tó jẹ́ pé ogun oṣó gbogbo àtẹ̀pá, ogun àjẹ́ gbogbo ogun èṣù gbogbo àtẹ̀pá. Èyí tí mo tẹ inú ẹ̀ mo tún gbẹ́sẹ̀ báyìí ni. Ikọ́ tí ṣe rí, èmi nígbàgbọ́ wípé àwọn èèyàn máa sọjí nítorí pé òye máa yé everybody wípé àwọn people yìí kò ń ṣe ìgbàlà ọkàn lọ wá. Tó bá jẹ́ ìgbàlà ọkàn kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ilẹ̀ tiwa, but àwọn people yìí nǹkan tó dẹ̀ gbé dání kò ń ṣe ìgbàlà èèyàn àti Ọlọ́run àti ìrẹ́pọ̀ láti ìwọ. Wọ́n fẹ́ kọ̀yìn gbogbo àwọn ọmọ ìyá síra wa ńlẹ̀ Yorùbá ni. Tó o bá ti ṣẹ̀sìn kìrìsìtẹ́nì ọ̀tá ló máa rí mùsùlùmí. Tó bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọ̀tá ẹni àwọn èèyàn tẹ̀ ń fojú ọ̀tá, bọ̀ tó bá jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí ọ̀tá ẹni kìrìsìtẹ́nì. Tó bá jẹ́ ẹlẹ́sìn kínní àwa tá àti ẹ̀ṣẹ̀ kankan mọ́ nílẹ̀ Yorùbá ọ̀tá yín làwa jẹ́. Ṣé nǹkan tí ẹ̀sìn yín mú wá nìyẹn, division? Ṣé rí ẹ̀yin tó jẹ́ pé ẹ ti wà nílẹ̀ Yorùbá yìí tẹ́ ẹ̀ fi gbà kan mì, mo kí yan ọmọ ọkọ ní irú àwa ìsìn àwa àti dé ẹnu orí yọ ó dilé òun lọ̀rọ̀ tiwa. Àwa dẹ̀ ti mọ̀ ó tọ́. Ṣé rí ẹ máa ṣe fífọ̀ kan fún wa. Àwa tá ti fi ìgbà kan darapọ̀ mọ́ wọn rí, tá ti rò pọ̀ mọ́ wọn. Tẹ́nítì tó bá ṣẹlẹ̀ tó bá sọ̀rọ̀ sí yín ẹ máa fi dá àwa yìí. Àfi tó bá sí Elédùmarè ló kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn máa ń sọ. Elédùmarè ló ní ilẹ̀ Yorùbá, òun dẹ̀ ló dá wa, òun dẹ̀ ló sì fún wa ní ọgbọ́n àti òye tá à ń lò ilẹ̀ Yorùbá tí gbogbo ẹ̀ fi ń lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ fi dá àwa. Ẹ̀yin ẹ má sọ̀rọ̀. Ọ̀rọ̀ táwa gbọ́ ní ìkí ẹ̀ wọn nígbà táwa wà pẹ̀lú wọn làánà máa lo against wọn sìn. Yes, Ọlọ́run sọ̀rọ̀ bí tó wáyé pé Ọlọ́run ló dá gbogbo ayé, báwo ló yẹ máa sọ pé kí ẹni yìí lọ pa ẹni báyìí? Ṣé kò ń ṣe Ọlọ́run yìí ló dá ẹni tó fẹ́ lọ pa ni? Gbogbo yẹn náà làwa náà nǹkan tó tàwa náà jí nìyẹn. Àwọn alálẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dìde. Àwọn ìgbárùmọ̀lẹ̀. Èmi gan-an mo tún ti increase ìgbárùmọ̀lẹ̀ báyìí, raise to power 2. Tí bá ti sọ pé ìgbárùmọ̀lẹ̀ ẹ máa ní raise to power 2. Akéde ń lọ.